ẹ̀rú ló lárò ẹ̀tù ló nìbọn kété lọ́lọ́mí ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀ Ààrẹ Laji Abbas lónìí yẹn. Àforíjàgbọ́ àforíjẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Àforíjàgbọ́ àforíjẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Ìgbà tó tó bá ló ń jẹ baálẹ̀ akọni, gbogbo tó tó kọ̀ọ̀kan ló ń jẹ baálẹ̀ odò. Olùkọ́ àgbà Ààrẹ òdìtàn ilẹ̀ Ìbàdàn mi tilẹ̀ tó kó òkú iṣẹ́. Ààrẹ òdìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ́mọ kìíní kan ò ní ṣe yẹn. Ààrẹ Laji Abbas ó tún kú oríire àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ márùn-ún tí a tún fi fún ẹ. Ohun ìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ kó máa jíṣẹ́ rẹ lọ. Bàbá ṣe ní lóore ọpẹ́ làánú. Àwọn ìjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà. Gbogbo yín la bí, gbogbo ìtàn àgbáyé, gbogbo ọmọ Yorùbá, owó oríire. Oyè ìlú oyè àgbáyé lóye tó jẹ, ìtànjà ìtànṣó, owó oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn mú ojú rí lọ. Bàbá ojú tó lé, ìtàn dọ́là, bóyá wa tún fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ òun. Àwọn ọmọ yẹn ìtàn yàtọ̀ sáròsọ òdodo ọ̀rọ̀ ni. Àrùndá ẹ̀kọ́ tí ò bá jọ ní lòdò, ẹ̀kọ́ mọ olóògùn ní kódà ti ẹ̀ka rí. Ẹni tọ́mọ wọn ó yàtọ̀ sáwòṣe. Bàbá ojú tó dé o lóògùn ọ̀fẹ́. Olùkọ́ àgbà Laji Abbas Ààrẹ òdìtàn kárí ayé. Ikú kì í pẹ̀ta lójú rán kíní kan ò ní ṣe é. Mo nílé ayé mo ń lọ èèmọ́ ní kí ni mo fẹ́ lọ ṣe láyé. Mo ní tèmi náà ní láti gbé àṣà mi àti ìtàn mi kí n gbé lárugẹ o. Ẹ mà tún pàbọ̀ sórí ètò yín ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín òbòrèbòrè dáná àtàsí jù dáná àtàsí gbó. Ìtànjà àfìtànṣó Ààrẹ òpèsànlẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé pè ní olùkọ́ àgbà lórí ìkànnì Ìtàn Yorùbá. Bẹ́ẹ̀ ṣe ń wọlé o ẹ máa bá wa jù káàkiri. Àkọ́kọ́ o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ṣẹ̀dáyé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe yí pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní mọ̀ sí ọmọ aláyé lóore. Bákan náà o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin alátìlẹyìn mi káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Èyí tó ṣe bẹ́yìn gangan ni ìtàn tẹ́ẹ̀ ní tàn yìí ni àṣà tẹ́ẹ̀ ní sá. Èyí lè ń dá sọ́rọ̀ wa pé bò ní ìtàtàṣà wa bò ní òsè ní ipa rẹ̀ o. Mo dúpẹ́ o mo mọ̀ lóore o. Ṣé ìgbàgbé ibi tá a roko tì sí lánàá? Ẹkú ti mọ̀ pé tí wọ́n bá ti ń gbé wá dá padà dá padà dá padà bẹ́ẹ̀ la máa dá padà fún wọn. Mi ò bínú orí mi ò bínú ẹnìkankan o. Mo láwọn kan tí ẹ kọ́mẹ́ǹtì lánàá àwọn Ìlọrin èmi ní béèrè wípé ta ni bàbá mi ta làwọn àáfàá bàbá mi. Mùdírù yín kò lè sọ bẹ́ẹ̀. Mùdírù yín ọmọ ìpìlẹ̀ ó ń kálukú lọ́mọ ìgbà tá a fa bẹ̀rẹ̀ ràn wọn. Ẹgbẹ́ mi ṣe máa ń sọ àní sàmánì tá a wà bàbá wa Sheikh Adam àwọn lọ́ba àwọn àáfàá kò sí rán bẹ́ẹ̀ ní sáà tá à ń lò lọ yìí o. Tẹ́lòmíì bá tún dé o á tó gbà fún báwọn ẹni Ọlọ́run ṣe máa ń ṣe nu nínú àwọn àáfàá
ádámọ̀ pẹ̀lú mọ̀ni. wá lọ bèrè o tó bá mọ̀tàn oṣù máwọn àgbààgbà dáadáa lọ bèrè pé bolí jẹ́ Mọ́tàlá nìbàdàn. ìwé iná búrẹ́dì ìlú mọ̀ni ibì kan ṣoṣo tí wọ́n ń pè nílùú àfáà nìbàdàn ló Mọ́tàlá nìbàdàn. ìlú Ìbàdàn sì tóbi ó mímọ́ pọ̀ àmọ́ ìlú tóbi ó bá gbó mímọ́ mi torí pé Ìbàdàn kìí ṣe ìlú kóró kìí ṣe ìlú kéréje o ìlú ńlá tó fẹ̀ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ìrìnlẹ̀ Ìbàdàn. nítorí náà ilé ìmọ̀ láti bí mi ilé ọ̀rọ̀ láti bí mi gbogbo tí bá ń jáde bí àwa èépà àlọ́ o ìbá lọ́wọ́ àwọn bàbá mi àwa èépà àlọ́ tàn làwa máa ń sọ mùdírù ní máa ń pa àlọ́ wọ́n sì pe bàbá tó bí wọn ní aláàlọ́ torí wọ́n ní pé àwọn kan tó ní ládìrín tó ní pàṣẹ tó ní àlògbè àlọ́ lèèyàn àlọ́ làwọn ń pa ìtàn làwọn ń sọ èmi ò sì mọ̀ pé inú tírà bàbá tí wọ́n lè mí ti rí àlọ́ tí mò ń pa tó bá ṣe pé àlọ́ là ń pa a jẹ́ pé bàbá aláàlọ́ ni bàbá wa Sheikh Adam nù ṣùgbọ́n bàbá yìí ṣe bàbá aláàlọ́ onímímọ̀ onítàn tó ní làákàyè tó lọ́gbọ́n oní Sheikh Adam bàbá yìí ṣe aláàlọ́ a jẹ́ pé ọmọ ń pe bàbá rẹ̀ ní òpùrọ́ mùdírù wa mọ́ríkàṣì ò sì jáde láti ọdún kí wọ́n wá ṣàlàyé fún wa ìdí tí bàbá wọn fi jẹ́ aláàlọ́ o. ẹ̀rí wípé mo sọ tárọ̀ ní ọ̀wálé Oníkòyí òsínmi ogun tí wọ́n bá ti ń gbé wá nípa ìtàn Ìlọrin ẹ sáà mọ́ ojú sí mi o tí ì bá rí ẹ dákun o torí pé yóò wúlò lọ́jọ́ iwájú àjọ là ń dá o. ó yẹ kó yé yín àwa la nìlọrin àwọn èèyàn mi wà nílọrin Ìlọrin ò lè bàjẹ́ láíláí ilé àfáà ilé ìmọ̀ ilé ẹ̀sìn ilé àṣà nìlọrin ilẹ̀ Yorùbá nìlọrin wò iná búrẹ́dì. lọ́jọ́ tó ti pẹ́ ni Fúlàní Yorùbá Bàrùbá àti àwọn ẹ̀yà míì Gòbírì àwọn Gàmbàrí àwọn Bàrùbá ni wọ́n ti ń bá wa gbé nílọrin wọ́n máa ń fàlejò ìjọba ńlẹ̀ Yorùbá ẹ̀yìn òrújú wọn ní ẹ̀dá bá o ìfàlejò ẹ bá lọ ságọ́ òòyè ẹ rí lára àtàn bẹ́ẹ̀ ní lágọ́ òòyè o. àmọ́ ká wá máa gbé tí òkèlú ti sàlẹ̀ ká wá máa wá pa àlọ́ ká là ń sọ ìtàn bàbá fọmúlà gbé ẹ mẹ́jọ ká wọ́n má rò pé torí ìtàn tí mò ń sọ ní gbogbo tó ṣẹlẹ̀ ẹgbẹ́ tó mẹ́nu bà díẹ̀ bàbá àwa bẹ́lọ́kẹ́ lálàáfíà mẹ́ fara nísinmi ẹ fara nísinmi. lọ́jọ́ tó ti pẹ́ àwọn tó mọ̀ mí àwọn tó sì súnmọ́ mi kò sí tẹ̀síìrì méjì tí mò ń gbọ́ láyé ju mọ́ríkàsì lọ. tàbá sì ń sọ nínú àwọn àfáà tí mo máa ń gbọ́rọ̀ wọn tí n bá gbọ́ ti mọ́ríkàsì tán mo tún máa ń gbọ́ ti bàbá wa Mustapha Ṣùgbùlù ìgbà tí mò ń bẹ ní Ìsọ̀lọ̀ ibẹ̀ lèmi tẹ̀ tí lu Ìsọ̀lọ̀ mo ti lọ máa ń jókòó dárò dáwà gbọ́ tẹ̀síìrì. ìgbẹ́ tó máa sọ pé wá sí wo mo máa ń gbọ́ láti fi kọ́ Yorùbá tí mo sì mọ̀ pé àfáà tó dáńtọ́ gbé fún kọ́lá lórí fàfà ẹ má bèrè bàbá wa àjámẹ́ ọdún alákọ̀ọ́lá ní o bàbá wa Sheikh Mustapha Ìlérò bàbá gbọ́ Yorùbá Mustapha Ìlérò ó nímọ̀ ó gbọ́ Yorùbá ó láṣìírí kò sí wàásù oní Yorùbá méjì tí mo máa ń gbowó sún fún tààràtàrà ní bàbá ànímọ́lẹ́mọ́ àfáà ní mísẹ́ Yorùbá ó ti pẹ́ o ṣùgbọ́n kéèyàn wá máa gbá àlọ́wọ́ kó máa pè é tàn lásìkò náà rẹ Laji Abbas ń lo dáúlà lọ́wọ́ a máa dá padà fún yín pé chifa láàlọ́ dá padà. ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi ìmọ̀ṣẹ́ kápẹ́ńtìrì bẹ́ẹ̀ ní ìfàgì kò lè pẹ́ o ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi ìmọ̀ṣẹ́ télọ̀ bẹ́ẹ̀ ní ìgàsọ̀ kò lè pé ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi ìmọ̀ káràkátà bẹ́ẹ̀ ní ìwàsọ̀ ọ̀rọ̀ ajéhun ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi ìmọ̀ṣẹ́ fújì bẹ́ẹ̀ ní ìwakọ̀ ọ̀hún lè kọ́ ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi. ebi òbúrìbùrì dáná tàṣíjù dáná tàṣígbó ìtànjà àfìtàṣó Ààrẹ Laji Abbas gbé fún.
Ọlọ́run dá mi pẹ̀lú ìtàn ní ọ̀rọ̀ mi lọ́rùn níyà. Ní sì mẹ́jú ilẹ̀ Yorùbá bí ìpè mi ni mò ń yẹ bá àpẹjọ́tà tẹ̀lé Yorùbá ibi tá a dé ní sórí Ìlọrin ìletò kékeré ni. Sọ wá ní gbogbo ibi tá a pè Ìlọrin gangan ààlà ẹnubodè àwọn ìgbóònà òní. Tẹ́ńbà gbogbo ibi tá a pè nílọrin lónìí Kólóńbó ni. Àwọn ìgbóònà gbogbo ibi tí reluwé ojú orin reluwé wà ń sáwọn bàrùbá àbáwọn tápà yín ló lójú orin gánmọ́ gbogbo gánmọ́ wálẹ̀ àwọn gánmọ́ àwọn ìgbóònà nígbà wọn fẹ́ kọ́lé ìgbóònà sí gánmọ́ mọ̀ gbèsè tẹ́ gbé nílọrin tí wọ́n bá yín fà pé ilẹ̀ bàbá yín dé yìí ẹ̀bí bàbá yín léèrè bílẹ̀ rẹ̀ lóde yìí ni bílẹ̀ wa lóde yìí ni ẹ̀bí bàbá yín léèrè kẹ́ ẹ̀ tó jáwọ́ ògíwó tó kọ́lé ìgbóònà ẹsẹ̀ mọ̀tán o ìrọ́lẹ̀ lẹ́mọ̀ pa àbòsí lẹ́mọ̀ ṣe ẹ̀mọ̀tán o. Orúkọ tèmi làárẹ̀ Laji Abbas o àìjẹ̀nú tàtọ́lọ̀ rán sáyé ọwọ́ títẹ̀ orí kí n má bàa tẹ́ láéláé Ààrẹ Laji Abbas gbé fún mo tún dúpẹ́ lọ́wọ́ ẹni bí ẹni èèyàn bí èèyàn ò fẹ́ ká dárúkọ wọn ti bá mi pè láti orílẹ̀-èdè láti ilẹ̀ Canada ni wọ́n ti wá pe Nàìjíríà wọ́n ti bá wa sọ̀rọ̀ lánàá bí wọ́n sì bá wa ṣe sólà eléyìí tó ṣe yípo lágbára sí stúdíò wa tó gbé ìfátà ní pẹ̀lú sólà tí ó sì mọ páwà rẹ̀ àdúpẹ́ o àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún wa o tí wọn ò fẹ́ kójú ó ti wà sẹ́yìn gbàgbé pé jẹnẹrétọ̀ tá a kún lò báyìí lẹ́nìkan náà ló ti rà fún wa láti bí ọdún bíi méjì sẹ́yìn àdúpẹ́ ojúṣe gbogbo wa ni láti dá sí ìtàn Yorùbá torí pé ilé kan ni tí ò gbọdọ̀ wó yàrá ẹ̀kọ́ kan ni tí ò gbọdọ̀ parẹ́ ìtàn ní tèmi omi ìdásí tí ọkàn mi ò tọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin àwọn àfáà ẹlẹ sùúrù sí ni àbẹ́ ìfìmọ̀ yanjú ẹ̀ àbẹ́tọ́ bá dídí bí ìtàn nígbà táàrí òpìtàn wá ń bẹ òtà lẹ́fẹ́ kọ́ sọ̀rọ̀ lé o mùdírù mọ́ríkàsì ẹgbà fọ́lọ́ o gbogbo rọ́tẹ̀ ń pa ẹ̀ rẹ́rìí kankan mú wá ẹ̀kan pa àlọ́ ni èsì ń bù ẹ̀ nílẹ̀ mú wá Ìlọrin ìṣẹ̀lẹ̀ Yorùbá náà lẹ́rù bóun ni èsì ìṣẹ̀lẹ̀ Yorùbá ọ̀tọ̀ láàyè ọ̀tọ̀ nílùú ẹgbẹ́ ọmọ oríṣiríṣi láwọn ẹ̀rí ẹ̀ ti gbàgbé túntọ̀nù lè barista ní pé tábánifẹ́sọ ìbò lè ṣòlù tiwa oríṣiríṣi òyìnbó la ó mọ gbọ́ ní jálá fọ́tà náà mọ́mọ́ fọ́tò ní o aṣọ tò ní mọ́sọ̀tà náà Gẹ̀ẹ́sì wá pọ̀ jù tó bá ti wá níbi ìtàn àbòsí oríṣiríṣi ìtàn láàmú gbọ́ ọ̀tọ̀ láàyè ọ̀tọ̀ ní ìlú. Bàbá wa mùdírù mẹ́ríkàsì mo kó yín jẹ o àmọ́ tó bá ti níbi ìtàn mi fojú kékeré wò ó ìfojú kékeré wò ta o ẹ̀kọ́ bàtà ilẹ̀ bàbá mi jẹ́ dá padà. Alẹ́ mẹ́rin kan wá péré Ààrẹ Laji Abbas mẹ́rin wá mo ń dákọ̀ ìlú mo ń dákọ̀ àwọn tó bá ló gbà ṣérò mò ń parí pé Sàó ti wà ṣáájú Ìlọrin Sàó tó sì wà ṣáájú Ìlọrin kà sọ pé ilẹ̀ dágbà lòun wọ́n gbà pé Aláàfin Ọ̀yọ́ ń bàbá wa Aláàfin Ọ̀yọ́ ń bàbá wa Sàó tó jẹ́ bàbá fún Ìlọrin Aláàfin Ọ̀yọ́ ń bàbá wa ẹni tí ẹjọ́ lórí ti ń jẹ́ baálẹ̀ tí ń jọba Sàó Aláàfin Ọ̀yọ́ lọ́yàn fún wọn o bó ṣe yan Àfọ̀njá náà ní Kakanfò àbí ìlú tí ìṣẹ̀lẹ̀ Yorùbá wa máa jẹ́ Kakanfò sí mùdírù mẹ́ríkàsì ẹja wọ́n bẹ̀ Ọlọ́run kórìíra òpùrọ́ alábòsí. Dr. Sikiru Ayinde Barrister ní alábòsí wọn máa lówó alábòsí wọn máa kọ́lé àtúbọ̀ ọ̀tá alábòsí kì í dára nígbẹ̀yìn ayé. Ẹja tó tẹ̀síwájú àwọn èèyàn lé ní kí ní wí ẹ̀túnjà mọ̀ ń gbọ́ lọ mùdírù ó bá tò yú o. Ṣé ń sọ̀rọ̀ ẹlòmíì ó máa rò ó níbi Haúsá ni. Torí Ìlọrin tí mo jẹ́. Síbẹ̀ torí Ìlọrin tí bàbá jẹ́, wọ́n ń tẹ̀lé Haúsá ọ̀rọ̀ bẹ́ẹ̀. Mo sì ti sọ ọ́ ẹ̀. Ìlọrin oríṣiríṣi Yorùbá. Bàbá mi sọ pé Ìlọrin oríṣiríṣi Yorùbá. Gbọ́ mi dáadáa. Mo ní Ìlọrin, mo sọ pé Kwara. Bàbá mi sọ pé Kwara Ìlọrin.
Yorùbá. ilẹ̀ Álímì ni àbí. Álímì àwọn ọmọ Yorùbá. Àwọn kì í ṣe ilẹ̀ Yorùbá. Àtọ́ ìfò yìí ní kí ọ̀nà sọ̀rọ̀ ẹ̀. Ọmọ Ọ̀yọ́ lè ní. Àwọn ọmọ ọkùnrin ní ẹgbẹ́ láàfin gan. Àwọn bàbá mi. Ni wọ́n fi náà lọ lọ́rin. Bí kálukú ṣe dára ẹjọ́ sí lọ́rin. Báwo ni mílíọ̀nù ṣe dára wọn jọ sí lọ́rin? Wọ́n máa sọ pé Ìlọrin yìí ilẹ̀ Yorùbá kọ́. Ṣé ń ṣe àfáà mi? Ó ní wípé àwọn fẹ́ẹ̀kì tíra tí wọ́n ń kà táwọn Fúlàní àwọn tí wọ́n ṣe Yorùbá kọ́ irú ti àkúrẹ́ ń bẹ nínú òwe Alájì Wálé kejì mọ̀ Ìlọrin Johnny Sofa irú àwọn nǹkan bá wọn ń gbẹ́sẹ̀ lé wọn ò wá fẹ́ wo ẹ̀gbẹ́ mi wọn ò sì fẹ́ gbà èkejì ni pé wọn ò fẹ́ gbà páwọn ọ̀gbọ̀n tàn nígbà wọn ní gbẹ́kì ní mo ní ẹ jáde nígbà náà ẹ bá gbàgbé lọ́dún méjì sẹ́yìn mo ní ń sọ yín nù nínú tàn èmi ò sì ní mọ̀ sọ̀tẹ̀ ẹ̀ mọ̀ mẹ́rin wá ni torí pé gbogbo tíra tẹ́yìn náà bá kà ẹ mẹ́rin wá nú àlùkùrán ẹ mẹ́rin wá nú àdìs ẹ sì mọ lọ́wọ́ àwọn tẹ̀síìrì àwọn àáfàá tó lọ lẹ́yìn tó súnmọ́ àsìkò gbogbo ohun tẹ́ fi ìdájọ́ gbé kalẹ̀ kéèyàn náà tó wá fi làákàyè ẹ̀wò sílẹ̀ wọlé ìrìnnù èmi náà wà á máa mẹ́rin wá yín sì máa júwe ààyè ẹ lọ wo nǹkan báyìí ẹ lọ bí nǹkan báyìí nígbà gbogbo òlú tó yípo Ìlọrin gbogbo òlú tó yípo Ìlọrin nígbà pínlẹ̀ Yorùbá làwọn Ìlọrin tó wá wà láàrin wọn mùdírù wa ẹni tí ń ṣe wá sí fún gbogbo ayé gbọ́ lọ́wọ́ nílọrin kì í ṣe ilẹ̀ Yorùbá tí sì ń tẹnumọ́ kan náà alẹ́ rí náà ṣé Álímì rà lọ́wọ́ Aláàfin ni o àbílẹ̀ Ifẹ̀ l'Álímì ti lọ ra ilẹ̀ Ìlọrin ni o Álímì ń sọ fún yín sẹ́yìn pé ìyìn tó fata àfi dá lọ́rin ilẹ̀ ní ìgbà tí àwọn ilé ń pe tá ń pè nínú pé àwọn tápà tí wọ́n ń jáwọ́ inú ilẹ̀ wa tí wọ́n ń gbógun tilẹ̀ gbòmìnà ìní wọ́n ránṣẹ́ lọ bá Aláàfin tí Aláàfin fi ládẹrin àtàwọn akọni míì sọ́wọ́ mo sì ń pọ̀ mi t'Ògbómọ̀ṣọ́ tí wọ́n mẹ́nu bà t'Ògbómọ̀ṣọ́ ìwà àbísọwọ́ tẹ́ fi sọwọ́ alábi tí wọ́n fi wọ́n sí báńdírì àwọn Ìgbóònànú gbogbo bíi tí post office wà lónìí Ìgbóònà lónìí nígbà tí wọ́n ń ṣe reluwé àwọn Ìgbóònà wọn ń gbowó bẹ̀ Ìlọrin kọ́ torílẹ̀ Ìlọrin ò débẹ̀ ṣùgbọ́n torí pé Ìlọrin kéré o sì ní kápítà ìní tó ń fẹ̀ ìní tó láti Ìlọrin dé Ganmọ ẹ ní mọ̀ pé Ìlọrin àti Ganmọ wọn ṣe nǹkan kan náà pọ́tọ̀ nílùú ṣùgbọ́n gbogbo ẹ ti wà nínú ara wọn lónìí ìdílù táwọn gbà táwọn àwọn Ìgbóònà ti rí wọ́n ti lọ gbélé Ìgbóònà wọn bẹ̀ yí pé ẹ wá o àwa la ní bí yìí o wọn ò sì fẹ́ gbà kí wọ́n kọ́ ọ̀pẹ ẹ̀ ṣe ṣùgbọ́n wọn kò sí láì fi ń bẹ̀ tá a bá wá mú gbogbo Ganmọ àti gbogbo àwọn agbègbè míì tá a bá japọ̀ mọ́ Ìlọrin kí kápítà ó lè tóbi kò sí aburú ń bẹ̀ yóò sì lè jẹ́ kí ọ̀làjú ọba gbogbo bẹ̀ kò sáburú ń bẹ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ lèyìn o ṣùgbọ́n ọ̀rọ̀ ìpìlẹ̀ àwa nítorí ẹ̀ gbé jù lò àwọn Ìlọrin sì burú gbogbo ọ̀nà wọn máa fi dọwọ́ bọ ìtàn wọ́n máa dọwọ́ bọ ìtàn nígbà bàbá wa Sheikh Ádámù kọ tírà bàbá ẹ̀ tí ń sọ̀rọ̀ sọ pé Ìlọrin ilẹ̀ Yorùbá pé lánàá lónìí àti títí láì Ìlọrin orílẹ̀ Yorùbá ni ọmọ sì ní rárá o bàbá òun ń parọ́ ni o àwọn àáfàá wa ń bẹ àwọn adágẹ́ ẹ pẹ́ nẹ́jú súyà tí ọ̀tá lọ ẹ wá lè sòdodo ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ láyà ẹnìkan ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbà wọ́n mẹ́nu débi t'Ògbómọ̀ṣọ́ pé sẹ́ẹ̀jà mi ni àbẹ́ẹ̀fẹ́kọ àṣekọ́ wá da tẹ̀síìrì rù kí wọ́n ní pé tako àáfàá wa
ẹ máa gbọ́ ṣùgbọ́n ẹni tí ó bá mọ ìtàn àwọn òòlù lágbo ìtàn ilẹ̀ Yorùbá ju bẹ́ẹ̀ ṣe rò pé wà lọ abẹ́ rò pé láyé Ọ̀rànmíyàn láyé Odùduwà ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ níbo gbogbo Burkina Faso gbogbo Benin Republic gbogbo Togo ìsákọ́lẹ̀ wọn wíì lọ́dọ̀ bàbá mi Aláàfin Ọ̀yọ́ Ọ̀yọ́ kò sí tí ń jẹ́ Ọ̀yọ́ empire níbo ni bàbá wa gbọ́lẹ̀ ti rí àáfàá Núpé kan ló kọ Fúlàní Núpé ń kọ nǹkan kílẹ̀ rò pé yóò kọ nígbà bìí nítọ́jọ́ ọmọ wa ti ń ta kò wá kílẹ̀ rò pé àwọn yóò wà kọ kò sí tí ń jẹ́ Ọ̀yọ́ empire kò sí tí ń jẹ́ Ọ̀yọ́ empire làwọn Gẹ̀ẹ́sì bá wa yí pé Aláàfin ní fi olú jẹ nílàró Ọ̀yọ́ tá a sì sọ Ọ̀yọ́ lé ní o lé etí odò Jẹ́bà kéèyàn wá pàṣẹ láti bẹ̀ láti Jẹ́bà ní Ògbómọ̀ṣọ́ 137 kìlómítà láti Jẹ́bà dé Ìlọrin 77 kìlómítà láti Jẹ́bà dé Ògbómọ̀ṣọ́ 137 kìlómítà ẹ wá wò dé Ìbàdàn ìwọ 200 ó ń lé 200 kìlómítà kẹ wá wò lọ sábẹ́kúta kẹ wá wò lọ sí Ìlàrú gbogbo wọn sì gbà pálààfin iná bàbá àwọn ẹsìn ní òsì tí ń jẹ́ Ọ̀yọ́ empire Tógò gbà yí pé ó ṣe Ṣàngónì Aláàfin bàbá àwọn kò sì sí tí ń jẹ́ Ọ̀yọ́ empire gbogbo ilẹ̀ Yorùbá lónìí Tógò Benin Republic ká tó wá aṣọ bíi tí ó tún dé ní Ghana àṣà tí kò tọ̀ pọ̀ Mùdírù ẹ gbúdù nínú rọ́ ẹ sì ní mẹ́rin kankan wá ìpìlẹ̀ Ìlọrin ò rújú èmi tẹ́mi bá fẹ́ sọ̀rọ̀ èmi rí ẹ̀kọ́ kankan lára bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilorin ẹni tó jẹ́ kí tó ń wu èmi bàbá wa Sheikh Adam ni ìyí tí bàbá sì sọ lèmi fẹsẹ̀ lé bàbá ní pé tá a bá fẹ́ mọ̀ọ́yàn á kọ́kọ́ máa alámúlégbé rẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ kọ́rọ̀ Ìlọrin ó yanjú ẹ kọ́kọ́ wo àwọn ìlú tó súnmọ́ Ìlọrin pé níbo ni ṣé ilẹ̀ Ìlọrin wá jẹ́ omi álímì wá ní Odùduwà tí àsìkò tiẹ̀ náà tọkàn wá látọ̀run ni tọkàn wá tẹ ìlú sáàrin ilẹ̀ Yorùbá òun kàn lọ bulẹ̀ wá láti ilẹ̀ Fúlàní ni lọ́ba wá tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ nígbà gbogbo ìlú tó yí Ìlọrin ká ń jẹ́lẹ̀ Yorùbá tá a sì mọ ìpìlẹ̀ tí bàbá tó bí ọ sì sọ yí pé Ládìrín ń bẹ o Pàṣẹ ń bẹ o Alùgbé ń bẹ o Alùgbé Fòòsà ń bẹ o pé àwọn ọmọ ẹni bàbá Àfọ̀njá tí wọ́n ọmọ sì ní rárá o àlọ́ ni irú ọmọ wo mò ń pera mi o bàbá mi ní báyìí ló ṣe rí èmi ọmọ ní rárá irọ́ bàbá mi ń pa ẹ bá ń béèrè irú ọmọ wo ló ń tọ̀ ń pera rẹ̀ nílẹ̀ Yorùbá kí ló dé bàbá wa Sheikh Adam Ọlọ́run kẹ́ wọn púpọ̀ wọ́n bí ọmọkùnrin tọ́jà lálùbáríkà wọ́n bí ọmọbìnrin tọ́jà lálùbáríkà tó ṣe pé ibú mọ̀ ní gbogbo wọn ẹ wá bá ń béèrè lọ́kùnrin lóbìnrin pé tíra bàbá o tí wọ́n ti sọ̀rọ̀ yìí ṣé Sheikh Habib ò rí sáwọn ò rí ìyẹn jókòó ti tọ́lọ̀ ń gbélé wa lọ́wọ́ bá a bá dẹ̀ mọ nǹkan mo sọ náà mo láwọn ọba kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa náà mọ̀ tán ìyẹn máa ń pe àwọn onímọ̀ nígbà bàbá wa Sheikh Adam ń bẹ láyé àwọn professor of history àwọn èèkàn nínú ìtàn bàbá máa ń pè wọ́n irú ẹ̀ ni professor Saburi bí ọba kú àtàwọn bẹ́ẹ̀ tí bàbá wa mọ̀ bàbá òwò kí leléèrí wọ́n sì jọ jókòó wọ́n jọ fàmọ́ra wọn lọ́wọ́ mo ní bàbá kan Ọ̀túnba Mọ́sọ̀bálájà Abímbọ́lá David tẹ́ bá wà lọ́dọ̀ wọn jọ bí tẹ́ bá bí mílíọ̀nù ọ̀rọ̀ àjọ tẹ́pẹ́pẹ́ ìtàn lẹ̀ táàjọ mú nǹkan lẹ̀ lórí ìtàn dáadáa kí ló dé táwa máa parọ́ Ìlọrin sílẹ̀ Yorùbá ẹjá máa gbọ́ lọ wọn ó débi t'Ògbómọ̀ṣọ́ náà ìfẹ́ gbà wá lásìkò lórí bọ́ láti t'Ògbómọ̀ṣọ́ ìgbà rẹ̀. ṣé ẹ máa ń pè Ògbómọ̀ṣọ́ ilẹ̀ Yorùbá yìí. ṣé ẹ máa wo nǹkan o nínú àdìsí wọn lọ́nà mẹ́ta kọ́ la fi mọ mùnáfìkì bó bá sọ̀rọ̀ yọ parọ́ ẹ wo nǹkan o nínú ọ̀nà mẹ́ta tá a fi lè mọ mùnáfìkì tó bá sọ̀rọ̀ báyìí yọ parọ́ bó bá ṣàdéhùn yọ yẹ bẹ́ẹ̀ bá fọkàn balẹ̀ sí lọ́dọ̀ yọ jàǹbá kan náà ẹgbọ́n sẹ́yìn mọ̀ pé Ògbómọ̀ṣọ́ ilẹ̀ Yorùbá ni ẹ wá tó wá wo lọ fọ́múlà tí wọ́n lò sẹ́yìn mọ̀ pé mi ti tú rẹpẹtẹ àwọn náà máa wo prógáàmù mo ti sọ kí ni tó fa purpose ilẹ̀ Ògbómọ̀ṣọ́ fi bẹ́ẹ̀ kí ní kan tí ò sì yé Mùdírù àtẹ̀yìn èèyàn bẹ́ẹ̀ ó ní wípé
àwọn èèyàn máa ń rò pé Ògbómọ̀ṣọ́ wípé ìlú kan ni ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ àfijọ́rú ẹ̀ ní tẹ́ ẹ bá dé Abẹ́òkúta ń gbà wọ́n òtúlẹ̀ Abẹ́òkúta àwọn Ẹ̀gbá ló nílẹ̀ àmọ́ orí ilẹ̀ Ìtòkò ni wọ́n lọ gbélé nígbà wọ́n wàá tulẹ̀ gbogbo àwọn ọba wọn tó gún ti lé àti ọba Òwu wọ́n wà níbẹ̀ ọba Ẹ̀gbá mẹ́tẹ̀ẹ̀ta Òwu àtọba wọ́n wá jẹ́ 5 tẹ́ńbẹ̀lógún tẹ́ńbẹ̀ lábẹ́òkúta irú tí ṣe kàbí nígbà táwọn èso olùwádìí táwọn èso òpìtàn irú táwọn náà mọ̀ ló ipe Ògbómọ̀ṣọ́ àwọn 5 ni wọ́n tẹ agbègbè ó kálukú sì ló kọ fún ìlú rẹ̀ lẹ́yìn ìní Ògbómọ̀ṣọ́ ó kọta wájọ ń jẹ́ ló borí ẹ sì gbọ́ o ń ṣàlàyé o ẹ jẹ́ wọ́n wí tiwọn o kẹ́ ẹ tó ń gbọ́ tèmi. kódà gan-an dábàá tọ́ pípé ẹ̀. òun náà fi ìṣẹ̀lẹ̀ Yorùbá. wọ́n ní ẹ̀yìn Yorùbá ni wọ́n bá bẹ́ẹ̀ tó lókè tó ṣe ẹ̀yìn tí òun ní ká mú. èwe ní ká mú. Ó dàrú mọ́ wọn lọ́wọ́ ẹ̀rù tí Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ń dábàá àwọn èèyàn Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ kọ́ ní ń dẹ́rù bé èèyàn ẹni tó àpà wá di Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ iná lọ pa ẹni tí ń dẹ́rù ba àwọn èèyàn kì í sì sọ́lẹ̀ yọ kọ̀ọ̀kan àmì ẹja máa gbọ́ bàbá wa láàlọ́ lọ tó ní bàbá òun pa àlọ́.
a ti wá gbọ́ báyìí Laji Abbas Aare òpìtàn ìtọ́jà fìtànṣó mo dé mo bínú tán ọ̀yà Laji Abbas jẹ́ kí mùdírù orí gbọ́ jẹ́ kí mùdírù ọ̀dà àmọ̀ yìí pé ìtàlẹ́mí fẹ́ sọ èmi ò pààlọ́ o aṣẹ̀dá tó rán mi ò fi àlọ́ rán mi o. Ìtàn ọ̀run rẹ̀ o. Mo dúpẹ́ o mo lọ sáà lójú ayé bàbá mi. Ìjọ bàbá mi tí wọ́n lọ gbé ìtàn mi bá bàbá mi láàfin Ọ̀yọ́. Wọ́n ní bàbá nínú àwọn dùn àdúpẹ́ o. Tó lè ṣojú mi. Ẹ̀jẹ̀ wá fún mùdírù lésì ọ̀rọ̀ rẹ̀. Wọ́n ní Ìlọrin kìí ṣe ilẹ̀ Yorùbá ti ṣàlàyé. Wọ́n ní Ògbómọ̀ṣọ́ ilẹ̀ Yorùbá ni àmọ́ tá a bá fẹ́ tọpinpin rẹ̀ kìí ṣe ilẹ̀ Yorùbá. Wọ́n ní pé ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ ti ń dẹ́rù ba àwọn èèyàn. Ẹja wa farabalẹ̀ o. Ṣé rí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ abẹ́ ta ló wà? Ẹ̀yin èèyàn mi abẹ́ ẹ̀bọ ló wà ẹ̀jẹ̀ ìpínlẹ̀ ọkọ̀ọ̀kan àjẹ́ ìbílẹ̀ ìgbé wọlé. Àwọn ọba aládé mẹ́ta kan bẹ tá a gbọ́dọ̀ tọpinpin wọn. Ẹni àkọ́kọ́ Olúgbọ́n òṣèlú lónìí ẹnì kejì Àrẹ̀sà òṣèlú lónìí ẹnì kẹta Ìkòyí òṣèlú lónìí Oníkòyí òṣèlú lónìí Olúkòyí òṣèlú lónìí Oníkòyí òṣèlú lónìí. Àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta yìí Olúgbọ́n Àrẹ̀sà àti Oníkòyí wọ́n jọ wà tó ṣe pé wọ́n ní orílẹ̀ wọn tààlà wọn sì lọ. Ẹ máa dé o mùdírù mọ́ríkàsì ẹ̀wà akọ́tàn èmi gbowó lọ́wọ́ èèyàn èyí kàn pé àkànjọ jókòó nígbà máa kọ yín tàn torí ọjọ́ iwájú ẹ lè débò míì alẹ́ jáde lọ lóyìnbó kẹ́ wá máa pọ̀tà táwọn tó ti wá mọ̀tà pé no it's not like that don't tell us like that. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀já gbé wọn ti sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n ti wà nílẹ̀ wọn tipẹ́. Nínú àwọn Àrẹ̀sà bárí ọ̀la ọmọ alépo nímọ̀dẹ ṣèní ní bìrẹ̀sà nínú bọ́ọ̀lì òbúpo ní yámọ̀dẹ lára. Ẹgbọ́n mi mo padà sí mọ̀dẹ àwọn ìgànmọ̀dẹ àwọn làwórì ẹ máa dé o. Mo sọ fún wa mo láwọn àwórì tẹ́ ẹ bá lọ bá wọn wọ́n ní ìbáṣepọ̀ púpọ̀ pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ gbẹ́sepọ̀ tó lè kó wọ ìpínlẹ̀ Ògùn ẹ máa dé o. Gbogbo mọ̀dẹ nírẹ̀sà nílé ṣe é gbàgbé mọ̀dẹ ìgànmọ̀dẹ ìpìlẹ̀ pọ̀ ṣùgbọ́n àwọn èèyàn ọmọ tán àwọn wá wà lágbègbè òun agbègbè tá à ń sọ òun ní táwa ló ní agbègbè ibi tí a gbé Ògbómọ̀ṣọ́ sí abẹ́ ilẹ̀ ta ní bẹ bàbá Olúgbọ́n ẹ ṣeun o Olúgbọ́n ló nílẹ̀ Ògbómọ̀ṣọ́ o ẹ ṣeun o ṣùgbọ́n gbàgbára dé ọwọ́nú àlà Ìkòyí nígbà tágbára dé tí wàhálà àwọn Fúlàní dé ìgbà àwọn ìlú kéréje táwọn akọni sá lọ wọ́n ń sọ di ní ńlá àwọn míì ń bẹ tó ṣe pé ìlú tòsí wọ́n ti wá àmọ́ wá jókòó l'Ógbómọ̀ṣọ́ wọ́n wá ń ti Ògbómọ̀ṣọ́ jà fún ilẹ̀ wọn wọ́n ń kílèmù ilẹ̀ wọn pé àwa la níbí wọn ò wá kílèmù ẹ̀ sí ìlú tó gbó ti fọ́ àbí ìlú tẹ́ ti sá kú wọ́n ń kílèmù ẹ̀ sábẹ́ Ògbómọ̀ṣọ́ ìdí tó Ògbómọ̀ṣọ́ fi tóbi nu gbogbo rẹ̀ ò sì d'Ógbómọ̀ṣọ́ níjọ́un. Bẹ́ẹ̀ bá lọ sílé Èkìtì bá lọ sí ìpínlẹ̀ Oǹdó ẹ máa rí àwọn ìlú míì bí ilé mẹ́jọ àdúgbò lọ ọba aládé bíi mẹ́ta ni ó wà ńbẹ̀ dáálẹ́ẹ̀tì wọn ó tún yàtọ̀ síra wọn. Àwọn wo ló wá dé Ògbómọ̀ṣọ́
ibi tí Sheikh Habib ti ń ṣe àṣìṣe tó pé ojú kan làwọn fi ń ríran pa àtàn. Alẹ̀ ìlàwé èèyàn kọ́kọ́ gbà yí pé wọ́n kọ́kọ́ wá sí òkè eléerin ọdẹ ni. Alẹ̀ báwo èèyàn ṣe máa ń ṣọdẹ fàpèjúwe àwọn egede àwọn bàrùbá wọn wá máa ń ṣọdẹ nílẹ̀ Yorùbá ṣé nígbà táwọn egede tí wá ń ṣọdẹ nílẹ̀ Yorùbá ní ìsìn ibi tá a bá ti wá bá wọn àwọn egede lónìí kì í ṣe ilẹ̀ Yorùbá mọ́ ìjà gbé sínú làákàyè. Alẹ̀ yìí àwọn àgbààgbà yìí pé ní nǹkan bí ọdún 1600 sí 1658 ìlọ̀rọ̀ Aólẹ̀ láàrin ìgbà yẹn 17th century lọ́rọ̀ Aólẹ̀ ṣẹlẹ̀ ńlọ́kọ́ dé ibi tọ́rọ̀ wá wà ní wọ́n gbà pé nú pé ni tí ń ṣe tápà léhùn pé nígbà pé tápà ni ilẹ̀ tápà ló ti wá ni ẹ bá ń béèrè wípé ẹ̀yà wo nílẹ̀ tápà ọjà àrùmọ́ Sheikh Habib lójú èyí tó fi yóò pamọ́ torí bàbá mi Sheikh Ádámù ní pé má sọ gbogbo ń tọ́ ọmọ torí ẹni tí ọba bí ọ níbi èrè ó mímì sọ gbogbo tó bá mọ̀ ilẹ̀ ẹgbẹ́ ló ti wá nílẹ̀ tápà bó sọ fún yín pé àwọn tápà gan fúnra wọn lára ọmọ òòtù ni léèpé ni wọ́n àwọn òyìnbó ló sọ wọ́n di núpé iná fi ní oríkì orílẹ̀ nínú oríkì wa inú ẹnì kejì tó wá ó ní ó ń sílé Àwórì ni mọ̀dẹ́ni ìgànmọ̀dẹ́ni Sheikh Habib sẹ́yìn gbọ́ ẹ lọ rí ẹ lọ Ògbómọ̀ṣọ́ ẹ lọ béèrè ìtàn ó sì lé wá láti Ọ̀tà tẹ bá sì dé Ọ̀tà dòní ìgànmọ̀dẹ́ wọn ń ṣe ìbáṣepọ̀ ń bẹ láàrin Ọ̀tà àwọn Àwórì àwọn ìgànmọ̀dẹ́ torí àwọn Àwórì pọ̀ o Àwórì là ń pe gbogbo wọn pọ̀ tribe pọ̀ nù wọn àwọn ìgànmọ̀dẹ́ wọ́n lé ìbáṣepọ̀ ti pẹ́ pẹ̀lú àwọn ìrẹsà méjì ní sí ń bẹ ìrẹsà ń bẹ ìrẹsà adú ń bẹ ìní ìrẹsà dúdú lẹ̀gbọ́n pupa làbúrò ìjọ ọdún bí ọmọ dúdú ló bínú di pupa gbé fún ìgbà tó ń sì wá ibi tọ́rọ̀ ti wá lé ní wọ́n wá ní ẹyẹ Aláàfin àbípa ìní ó dé sí agbègbè wọn ṣùgbọ́n ọdún tí wọ́n mú ó jìnnà ju tó ní sílé tẹ́lẹ̀ ọkọ̀ dé ní 1600 lọ sí 1658 bóyá 16 wọ́n wá ní pé ọba àbípa sì ní 1570 sí 1580 ló fi jọba ó sì fi ọmọ rẹ̀ fún Òǹsílé tó wá láti Ọ̀tà èyí tó sì gbóhùn kúrò lọ́tà ọ̀rọ̀ ọba àjọba ẹ̀gbọ́n mi ní jọ́jẹ́ mi ní jẹ́ ló fi wá bínú kúrò òun sì wà lára àwọn ajagun fún Aláàfin torí gbogbo ọbẹ̀ ti dilẹ̀ Aláàfin tó ṣe pé Yorùbá a máa ń ní capital a máa ń ní central tó ṣe pé bẹ́ẹ̀ la máa ń dá agbára sí bá a ṣe dájọ́ sàbújá lónìí gbogbo Nàìjíríà níbi tẹ́ bá ti lo parliamentary bẹ́ẹ̀ ṣe máa ń dájọ́ bẹ́ẹ̀ irú ni wọ́n fi pé United States of America àwọn state pọ̀ wọ́n lọ́lọ́pàá tiwọn wọ́n lólógun tiwọn wọ́n ní gbogbo ẹ̀ tiwọn àmọ́ tó bá di pé wọ́n fẹ́ ṣe nǹkan gbogbo wọn á dówó wọn á dọ́ra wọn á dájọ́ sí Washington DC àwa náà ti ń lò láì náà bọ̀ ètí pẹ́ ibi tọ́rọ̀ ti wá pinnu ọwọ́ á ṣe kó ṣe pé lẹ́yìn ìgbà tó fún lọ́mọ tán lòun náà lọ bẹ̀ ṣé àwọn sì ni oníjẹ́rù àwọn ni tó kú lóde ìjẹ́rù àwọn ni wọ́n wà ní Ògbómọ̀ṣọ́ àwọn náà ń ládé tiwọn gbogbo àwọn tí mò ń sọ ìbálẹ̀ ni wọ́n tẹ́lẹ̀ o sẹ́yìn mọ̀ pé lèyí òun torí pé wọ́n jọba ni ló ṣe kúrò ìlú tí wọ́n bá sì ti jà sáde tí wàhálà bá fẹ́ pọ̀ tó bá ṣe pé wọ́n ń bẹ lábẹ́ ìlú ńlá kan wọn a máa ya adé fún wọn pé ọyá ẹgbẹ́ adé lọ
irú àná máa wà. ṣé tápà ni àwọn ìjẹ́rù abẹ́ẹ̀mẹ̀ fáwọn ìjẹ́rù ń bẹ l'Ógbómọ̀ṣọ́ bí ààfin bàbá wa Ṣọ̀ún ṣe tóbi láàfin tiwọn náà tóbi l'Ógbómọ̀ṣọ́ èmi débẹ̀ ni mo mójú mi débẹ̀ báyìí ní níjẹ̀rù mo mójú mi débẹ̀ báyìí ni. ọmọ obìnrin tí Aláàfin fìsí fi fún iná ẹ̀ ni àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ dòní. ó ń jẹ́ yí pé orí ni níbẹ̀ kì í ṣe Ààrẹ Ọ̀tà ló ti wá ọmọ Aláàfin àbípa ni ló fẹ́. àbípa la máa ń pè ní ọba mọ́rọ̀ ibi tọ́rọ̀ ti dàrú mọ́sẹ̀ kàbíìbù lórí dúnú tí ọmọ tán kí ló fà á tó fi fọmọ fún un ṣe é fẹ́ gbọ́ mo ní ìfẹ́ sọ tẹ́lẹ̀ kí ló fà á tí àbípa ọba mọ́rọ̀ fi fi ọmọ fún un kí ló fà á tí Àálẹ̀ fi bá wá Àálẹ̀ wá láti ilẹ̀ Tápà ni kìí ṣe pọ́mọ Tápà ni kò yé yín lásìkò tá à ń sọ yìí gan ogún fọ́lẹ̀ Yorùbá ń gbà yán wọ́n gbé kápítà kúò wọ́n múra àti padà wá gbogbo àwọn akọni tọ́wọ́ àjà irú tá a ṣe nígbà tá a bá àwọn ọba mẹ́rin ẹ̀mí àyín mẹ́tàdínlógún ja ogun tá a sì pa gbogbo owó dànù tẹ́ràn wọn wá láti Sókótó àti Gàǹdútà pa gbogbo wọn dànù ẹ lọ bẹ́ẹ̀ bá mọ̀tẹ́ lọ béèrè ẹ tó ní Yorùbá ọ̀jágún ńlá rí irú ẹ̀ lọ́wọ́ àṣẹlẹ̀ tá a dé ọmọ ogun jọ Aláàfin ó fẹ́ padà àbípa wá rán àwọn èèyàn ẹ lọ wo ilẹ̀ ibi tí Ọ̀yọ́ ọjọ́ sí wà àwọn kan ò fẹ́ kó lọ àwọn ìjòyè rẹ̀ torí wọ́n ti wà ń bẹ̀ àwọn ìjòyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá lọ mú àfín odi arọ abuké wọ́n kó gbogbo wọn wọ́n sá pọ̀ lóríṣiríṣi àwọn èèyàn àkàndé èèyàn wọ́n kó wọn sórí òkè wọ́n wá tẹná sórí òkè fìtílà ńlá ìkọ̀ọ̀kan wọ́n wá dúró lẹ́yìn fìtílà táwọn tí Aláàfin ní fún ọlọ́wọ́ lẹ́ wá tíjọba bá sàfẹ́ gbélé sẹ́síbì kan wọ́n ní ẹ lọ wo bẹ̀ àwọn yẹn wá dúró pé ẹ padà ẹ padà ẹ padà ẹ padà ẹ padà ẹ padà kò sáyè ẹ padà kò sáyè wọ́n wá lọ jíṣẹ́ fún Aláàfin àbípa ògbólù gangan ó pẹ̀lú ó tún jàbípa àwọn ìwìn ẹbọra òjá dúró ṣẹ̀ṣẹ̀ pé àbí Yorùbá lẹ́ẹ̀kọ́ ni wá ìwìn ẹbọra ìjọ ìbí ti rìn mí ò ní ẹbọra ayé tẹ́ ẹ bá ń wí ìwé yìí ọ wá pe àwọn ọdẹ kò tẹ́nìkan kan mọ̀ ẹ lọ ẹgbẹ̀yìn jọ sí wọn ẹ má gbàgbé táwọn tá a náà lọ lákòókò gbà nígbà tí wọ́n débẹ̀ wọ́n bá wọn tí wọ́n ti sùn wọn mọ̀ pé wọ́n ń bọ̀ wọ́n sì kó gbogbo wọn ọdọọdọ Aláàfin Ọ̀yọ́ nígbà wọ́n kó wọn dọdọ Aláàfin Ọ̀yọ́ Aláàfin ọ̀sọ̀rọ̀ ó kó wọn nulẹ̀ ọwọ́ àdìjọ́ tá a sì pàdé ìlú táwọn Ọ̀yọ́ Mèsì gbogbo wọn péjú èyí tó la abuké lọ gbóbì fọ́gá rẹ èyí tó larọ lọ gbébì fọ́gá rẹ èyí tó láàfin èyí tó lòdì èyí tó ní gbogbo ẹ̀ wọ́n bá ní báyìí ọdún gbogbo wọn bá lanú lẹ̀ ọ̀rọ̀ yín nù mọ́ mọ́rọ̀ yín ọ̀rọ̀ yín ti ń láwọn èèyàn pé ká má wàá padà sílé wa ló di ọba mọ́rọ̀ oníwà ń bọ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bá wá ọdẹ ọba wá bí ọba bá ń lọ síbì kan oríṣiríṣi èèyàn ní ọ̀tẹ̀lé ọba ọba wá alágbára ọba wá ọjàgbọjagbọ ọba wá oníṣòwò ọba wá gbogbo ẹ̀ ní ọba wá àtàwọn èèyàn tó ti fọ́n ká nínú àwọn tó sì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹni ó ń sílé ìdí tí ọmọ rẹ̀ fi tọ́ tí Aláàfin bá sì fún yẹn ní ọmọ rẹ̀ lóbìn ọba bá fún yẹn lọ́mọ rẹ̀ lóbìn òun tọ̀ sí ní immunity o ó ti di bàbá bí ní gómìnà àbí ààrẹ ó fọmọ rẹ̀ fún yẹn lóbìn àná ọba ọ̀rẹ́ ọba ẹ̀rọ bẹ́ẹ̀ mi náà ṣe jẹ́ ọmọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yìí ààrẹ ọmọ ààrẹ kìí ṣe tọ̀rọ̀ ẹnu ní ìta àjọ kò sí ẹni tó ṣe páyà lọ ọmọ ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni mí o ẹ má lọ bẹ́ sí mi o ẹ má lọ bẹ́ sí mi o lóòótọ́ Sanwó-Olú ò tí ì gbé mọ́tò fún mi o
kò tí ì gbé screen monitor ńlá gbogbo tá à ń ṣe ó yẹ ká máa fọwọ́ tẹ̀ lójú screen báyìí ni mo ti sọ Sanwó-Olú ni ó gbé fún mi tó bá sì kọ̀ tí ò gbé fún mi ń fẹjọ́ ẹ̀sùn àwọn ọba ni mo sì dé fẹjọ́ ẹ̀sẹ̀ yìí aráàlú Sanwó-Olú ò gbé mọ́tò fún mi o mọ́tò mi ti lásídẹ́ǹtì kò gbádùn mọ́ Ọlọ́run ló kó mi yọ o Ṣèyí Mákindé ló yẹ kó ra mọ́tò kò ra mọ́tò fún mi o Sanwó-Olú mọ́tò àti mọ́nítọ̀ ńlá láti máa fi gbogbo ohun tá a bá ń sọ àwọn èèyàn gbogbo ohun tá à ń sọ ẹ ká máa gbé máàpù ẹ̀ ká máa gbẹ́rí ẹ̀ wá Sanwó-Olú ti gbọ́ ẹ ló ti gbọ́ ẹ̀sẹ̀ ẹ̀ káre. Bí tọ̀rọ̀ tonísìlé ṣe rí nu àwọn ni ìjẹ́rù bàbá wa mùdírù mọ́ríkàsì ẹ lọ s'Ógbómọ̀ṣọ́ o sẹ́gbó ti dèèyàn méjì. Ẹnì kẹta ni Òrìṣàtólú òun wá láti ilẹ̀ Ìbàrùbá ṣe ti rí pé à ń rí kan pé ilẹ̀ Eléǹpé à ń rí kan Ọ̀tà àti rí Tápà àti rí Ọ̀tà Yorùbá àwa kù ẹnìkan iná ni Òrìṣàtólú tó wá láti ilẹ̀ Bàrùbá ẹ bá ń béèrè wípé ṣé èdè ìlú wo ni Òrìṣàtólú àwọn ló ní Ìsápá bàbá wa Ibrahim ọbọ onísàpá tó wájà èmi jókòó tì wọ́n ní tá a jọ sọ̀rọ̀ rẹpẹtẹ tí kì í ṣe wípé bàbá sì fún mi lọ́pọ̀lọpọ̀ àwọn ìwé àtàwọn ẹ̀rí tí ẹ kó lé mi lọ́wọ́ èmi jókòó tì wọ́n ní kì í ṣe wípé a sọ̀rọ̀ lórí fóònù kọ́ ní bàbá sọ́mọ ní ọbọ onísàpá ṣé wọ́n rà àwọn Ìsápá yìí paraku tó ti bọ́ sílẹ̀ Benin Republic ẹ bá ń bèrè pé nígbà náà bẹ́ẹ̀ ta ni wọ́n ń bẹ Aláàfin ni torí pé àwọn Bàrùbá wọ́n wà nípínlẹ̀ Kwara ara lẹ̀ wọ́n wà nípínlẹ̀ Kwara ara wọn sì wà lára lẹ̀ Benin Republic kára wọn lẹ̀ wọ́n sì wọlé Niger ìdí ò yá wọn nù ṣùgbọ́n ti ibi tó ní Ìsápá ti wá ìran Yorùbá làwọn. Ṣùgbọ́n torí pé ẹ̀ mọ gbogbo òtàn ẹ̀ mọ origin mo ti sọ nínú àwẹ̀ ọdún méjì sẹ́yìn gbogbo ẹ̀ mọ fọ́ sí wẹ́wẹ́ fún yín ẹ̀jẹ̀ ìfìbẹ̀ ńlẹ̀ kí má lọ pẹ́ ńbẹ̀. Akẹ́kẹ́ náà wá Ìbàrùbálò náà ti wá ìfẹ́ lọ púpọ̀ bí ọ̀rọ̀ tiẹ̀ Ìbàrùbálò náà ti wá wọ́n di mẹ́rin Mùdírù Sẹ́ńdè o gbogbo àwọn ohun èlò kálukú wọn làwọn náà láyọ ọba wọn ò nílùú ìlú kan ṣoṣo ẹ̀tọ́ wá nílẹ̀ tó pọ̀ jù nínú wọn Onísàpá ló nílẹ̀ tó pọ̀ jù ilẹ̀ Ṣọ̀ún ló kéré jù Onísàpá ló nílẹ̀ tó pọ̀ jù ṣùgbọ́n ilẹ̀ orúkọ kan tá a fi wá ń pè lónìí orúkọ ẹnìkan ni. Ẹ wá rí ẹnì karùn-ún òun náà ni Ògúnlọlá Ògúndìran. Ògúnlọlá Ògúndìran bàbá rẹ̀ sọ ni. Ẹ rí wípé ó ń sílé Aláàfin Àbípá fún ní ọmọ rẹ̀ lóbìnrin nílùú Ìrẹsà bàbá wọba Rẹ̀sà ó wá fún bàbá tiẹ̀ bàbá rẹ̀ ní Ògúndìran ó wá fún ní ọmọ rẹ̀ obìnrin ni ló fi wá bí ìta ń pè ní Ògúnlọlá Ògúndìran. Bó wá lọ̀rọ̀ Ṣọ̀ún ṣe wọlé tó wá di orúkọ tá a fi ń pè ọba Ògbómọ̀ṣọ́ lónìí. Ó ní wípé wọ́n bímọ wọ́n wá ránṣẹ́ lọ kí wọ́n lọ sọ fún bàbá wa Rẹ̀sà pé á kó ọmọ jáde o pé bàbá wa á kó ọmọ o kí wọ́n forúkọ ọmọ ránṣẹ́ èyí tí ń rán lọ tẹmọ̀ Yorùbá òye nígbà òun débẹ̀ wọ́n ní bàbá wa o adúpẹ́ o ọmọ yìí ti bímọ o ẹ wá kó àtìyá àtọmọ ẹ wá kó ọmọ o pé ká wá kó ọmọ báwọn níbo wọ́n ti ń ṣe ilẹ̀ Yorùbá irọ́ o àtìyá àtọmọ kí wọ́n máa Ṣọ̀ún o àtìyá àtọmọ kí wọ́n máa ṣe Ọ̀ún o
ìlọ́wọ́ adi Ṣọ̀ún Ògúnlọlá. sẹ́yìn gbàgbé pé ẹ̀ṣọ́ ni bàbá rẹ̀ níwọ̀n ìgbà tí bàbá rẹ̀ ti jẹ́ ẹ̀ṣọ́ òun náà ti qualify gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́. àwọn márààrún yìí ni wọ́n wà níbi tá à ń pè ní Ògbómọ̀ṣọ́ ní abẹ́ẹ̀lẹ̀ Olúgbọ́n. lábẹ́ẹ̀lẹ̀ Olúgbọ́n wọ́n wá dá ẹgbẹ́ lẹ̀ ẹ̀mọ̀ wọn ò jìnnà síra wọn púpọ̀ wọ́n wà ilé bá wọn ní àbí arére ìyóòwù kẹ́ẹ̀pé ni wọ́n ní ṣùgbọ́n tẹ́ bá wá sọdẹ wọ́n ríra wọn wá wò pé ẹja máa ṣe ìpàdé ìyàwó àwọn méjì ń jẹ́ ọmọ ọba níbẹ̀ láàrin wọn apá kan ní kódà àwọn mẹ́rin ni wọ́n jẹ́ pé ìyàwó wọn jẹ́ ọmọ ọba ṣùgbọ́n méjì ló tún ìfojúhàn ọ̀dà ẹni tó wá kéré jù lọ́dọ̀ wọn ni Ṣọ̀ún ẹni tó kéré jù wọ́n gbà fún ilé rẹ̀ wọ́n ti ń ṣèpàdé ìyàwó rẹ̀ òní ọ̀sẹ̀ wà fún wọn tí wọ́n bá ti ṣe ìpàdé iná fi dé ẹgbẹ́ lẹ̀ ẹgbẹ́ àlóńgó ẹgbẹ́ ẹ̀ ti wà ní ìsìn tí ń lọ bí 400 years ó sì ń bẹ lónìí l'Ógbómọ̀ṣọ́ ẹgbẹ́ àlóńgó wọ́n ń ṣe lónìí. lẹ́yìn nígbà tí ogun Fúlàní dé ní Olúgbọ́n náà sá lọ Ògbómọ̀ṣọ́ Olúgbọ́n náà wà sá lọ s'Ógbómọ̀ṣọ́ iná wa dàálẹ̀ tí wọ́n wá ń ṣe tí wọ́n tẹ́sí lájọṣepọ̀ ṣùgbọ́n àwọn ọ̀ràn Ìjẹ̀ṣà tẹ́ bá gba Ògbómọ̀ṣọ́ ẹ gba Ògbómọ̀ṣọ́ lọ sí ilẹ̀ ẹkùn èpo gbogbo àwọn Ìwó ẹ gbàbẹ̀ ẹ lè gbà bọ́ sílẹ̀ Ìjẹ̀ṣà tẹ́ bá ti kúrò ní Ìwó ẹ ń lọ Òṣogbo ilẹ̀ Ìjẹ̀ṣà nu àwọn wa máa ń ṣòwò wá Ìjẹ̀ṣà lè ń jólówó mo fi sọ fún bàbá wọ̀ ní tí wọ́n bẹ̀rẹ̀ sí ní àìpọ̀ àwọn Ìgbò àwọn ni wọ́n ń ṣòwò níbo ni Ìgbò ìjọ́wò ni Ìgbò ń ṣòwò ẹ mọ ẹgbẹ̀rún ọdún táwọn ọ̀ràn Ìjẹ̀ṣà ti ń ṣòwò bọ̀ ẹ mọ ọdún táwọn Ìjẹ̀bú ti ń ṣòwò bọ̀ ó wá ṣòwò pẹ̀lú ọmọ Olúgbọ́n nígbò ṣòwò pẹ̀lú ọmọ Olúgbọ́n aṣọ ọ̀rọ̀ owó iye owó mi nì gbowó mi ẹ mọ̀ pé ẹ bá mojú òwò yóò mojú owó wàhálà dé ìlú bíṣọ̀mù olùpa ọba pa bàbá olówó bàbá Ìjẹ̀ṣà ọpa trader nínú òfin tó dẹ̀ burú nílẹ̀ Yorùbá ní kẹ́ ẹ pa olówó tó ń ṣòwò òfin yẹn lè gánlẹ̀ Yorùbá ń gbà wọn àwọn àlóńgó mẹ́rẹ̀ẹ̀rin yòókù wọn pera wọn àwọn mìíràn ti ń kú wọn ebi dára sí i sẹ́yìn gbàgbé pé abẹ́ ilẹ̀ Olúgbọ́n ló wà ọmọ tí wọ́n ẹni tó sì pààyàn ìyá rẹ̀ ọmọ rẹ̀ sani ẹ má dé o ẹ máa wo ọ̀rọ̀ òṣèlú o ọmọ rẹ̀ sani bí ìyá rẹ̀ ṣe jọ́ máa rẹ̀ sà òun náà jọ́ máa rẹ̀ sà ọmọ rẹ̀ sani but mind you Olúgbọ́n àtàrẹ̀sà wàhálà wọn máa ń pọ̀ lórí ọ̀fọ̀ ọlẹ̀ wọ́n máa sọ pé ọgbọ́n tí Olúgbọ́n lòún gbọ́n ẹ̀yìn ni ọmọ fi tọ́ Àrẹ̀sà débi pé Aláàfin ni máa ń bá wọn dá sí i wọ́n wá mú Ṣọ̀ún ó ti pààyàn torí àwọn ìran Ìjẹ̀ṣà wọ́n petition àwọn oníṣòwò yòókù gbà wọ́n gbọ́ torí àwọn oníṣòwò tí wọ́n bá ń lọ wọ́n máa ń lọ lọ́wọ́lọ́wọ́ ni wọ́n sì máa ń láwọn ẹ̀ṣọ́ tí máa ń dáàbò bò wọ́n torí pé káwọn olè tí máa ń já lu oníṣòwò kọ́ má bàa gbẹrù àbí gbowó wọn wọ́n wá ara lókun ọ̀dà o ní bàbá méjì o tí ó gbẹ́jọ́ ọ̀daràn apààyàn tó ju bàbá Olúgbọ́n lọ so mùdírù mọ́ríkàsì ò rí gbogbo òtẹ́ eléyìí tí wọ́n tún ṣe ní fíìmù tí ò rújú nígbà wọ́n mú dọ́dọ̀ Olúgbọ́n Olúgbọ́n àtàrẹ̀sà antagonist ni wọ́n ṣùgbọ́n aya àwọn méjèèjì wọ́n lájọṣe ọwọ́ àdì rí pé mind you ẹ̀ṣọ́ sì ni capital offence ẹjọ́ ọkú abẹ́ Aláàfin Ọ̀yọ́ nìkan ló wà ṣùgbọ́n pé ká náàyàn ká báyàn wí ká jùnú túbú ká lè dànù Olúgbọ́n lè dá
sẹ́bẹ̀ báwọn ìyá wa àyà bàbá wa mo fẹ́ rí yín ló yẹ̀wò à ń sọ̀rọ̀ lú lọ́wọ́ ó tó ránṣẹ́ sí bàbá àní ẹ má dájọ́ o. ṣé wọ́n tún ti dé wọ́n fẹ́ mọ fúláàgì wa ni wọ́n bá pe ọkọ ẹ̀ wọnú yẹ̀wò bàbá mi olúgbọ́n o ó kúnlẹ̀ ó yí kóòtù ó yí kóòsì ìní ẹ má dájọ́ àmọ́ ẹ̀rọ òre o ọmọ tí wọ́n mú wáyé ọmọ àrẹ̀sà ni o àrẹ̀sà ni ìyá rẹ̀ o ẹ má dògún lẹ̀ o bẹ́ẹ̀ bá ní ẹ pa àbẹ́ bá ní ẹ fẹ́ láta tí kankan bá lọ mú tó bá lọ kú ẹ̀ẹ́dógún lẹ̀ láàrin ẹ̀rín àtàrẹ̀sà o. ìgbínà tí ẹ̀ ń wù ẹ̀ṣọ́ ni ara àwọn ẹ̀ṣọ́ aláàfin táláàfin wa kó ságbègbè ni láti máa dáàbò bo ilẹ̀ Yorùbá ẹ̀ṣọ́ ni ìkàtà mi sí láàfin kò wọ́n sí bàbá tó bá wà rí bẹ́ẹ̀ ẹ taari ẹ lọ bá láàfin ẹ yọ̀rọ̀ lọ́rùn yín ẹ má jẹ́ wọn ó fojú sí yín lára torí jà aládùúgbò ọ̀dà. báyìí ni Olúgbọ́n ṣe rán taari ẹ̀ sí Ọ̀yọ́ ibi àṣìṣe tí wọ́n ṣe ìní ọ̀rọ̀ yín pé ọmọ bàbá Ìjẹ̀ṣà ìlọ́wọ́ apá àrokò nígbà tí èsì pé ẹ̀dín làákàyè ọmọ èèyàn pàrokò ọmọ bàbá Ìjẹ̀ṣà pàrokò sáláàfin tọ́jú ẹ̀lẹ́ ń paláàfin Ọ̀yọ́ gan Olúgbọ́n ìlọ́yọ̀rùn lọ́rọ̀ ara rẹ̀ lọ́ta rẹ̀ sọ́dọ̀ bàbá pé ẹ̀ṣọ́ pilẹ̀ ni torí pé ohun méjì lọ́yẹ̀ ẹ̀ṣọ́ jagun kú sógun ẹ̀ṣọ́ jagun légun ẹ̀ṣọ́ kan kì í gbọ́ fà lẹ́yìn iwájú ni Aláàfin Ọ̀yọ́ ló sì ní àwọn ẹ̀ṣọ́ rẹ̀ nígbà tán wàá mú dé Ògbómọ̀ṣọ́ wọ́n lọ jù sínú túbú ó pẹ́ ó rà síbẹ̀ ṣùgbọ́n lọ́kì tó ní inú túbú tẹ́ẹ̀jù sí àwọn ẹ̀ṣọ́ ní sọ wọ́n sì ti mọra wọn bí ìgbádùn náà ní tó ń gbá bẹ̀ sẹ́fẹ̀ páwọn ẹ̀ṣọ́ ọlọ́mọjà rẹ̀ wọ́n ọlọ́mọjà rí wàhálà kọ́ wà ní police station ni kọ́ wá sí pàrọ̀ alẹ́ yìí lọ́lọ́pàá tó jẹ́ DPO àbí olóòtẹ̀ wà ní òní ó wà ní kí ó kọ́ lọ sẹ́ẹ̀lì ń bẹ lọ́wọ́ rẹ̀ ọmọ ìgbádùn bí ra ṣúgà ni ẹ̀gbọ́n kílẹ̀ wá ṣe ń bì lórí burúkú ọmọ yẹn ni ọmọ kò ní wèrè lórí ni mo kàn jábọ̀ lẹ́nu ẹ bá bẹ́ńkẹ́ làwọn òrì bá lọ fọlọ́pàá mú mi ṣé kò jù bá lọ ẹ̀gbọ́n búrẹ́dì àárọ̀ ni ó gbé wá búrẹ́dì àárọ̀ ni ó gbé wá fọ́ ara àlè ti wájà nù bẹ́ẹ̀ lọ̀rọ̀ ti sọ̀rọ̀ ṣe rí nínú túbú. mind you ṣé ẹ̀gbàgbé pé ìyá rẹ̀ ọmọ àrẹ̀sà ni kò sí ó sì ń bẹ́ẹ̀ lù kọ̀rọ̀ ọmọ rẹ̀ ó wá lọ bá bàbá rẹ̀ àrẹ̀sà ọ̀rọ̀ pé wà àti ẹmọ̀ pé tọ́mọ bá jọ máa yọ̀ bá mi ọ̀rọ̀ pé ìyàtọ̀ rẹ̀ yín ẹ̀ ń jẹ́kọ̀ọ́ o tí kìíní ìbáfilẹ̀ bọ́ mọ́ mi lọ́wọ́ iṣẹ́ yìí ọ̀rẹ́ yín ni wọ́n ní yóò bọ́wọ́ lu o bá mi wà lẹ́tọ̀ọ́lá yìí kọ̀ yín ní bàbá ò lè kọ́ bàbá rẹ̀ ní bàbá ló lè kọ́ ọ lọ́mọ ó wá lọ bá bàbá rẹ̀ bàbá mi ọ̀rọ̀ pé ìyàtọ̀ rẹ̀ sà ajá ń fa wàhálà kan o ẹ̀yin àtọ̀rẹ́ yín ọmọ mi ò gbọ́dọ̀ kú ìbíjù kan yìí lọ o tó bá fi lè kú ìkú tẹ̀lé ni o ìforí sọlẹ̀ ni o ibi tọ́rọ̀ àròkò ti wá dénú àròkò wá lọ bá ń pa síra wọn lèèyàn ń pa sí èèyàn náà wá pa sí Olúgbọ́n tó jèbúrẹ́ bàbà ọ̀dà àwọn méjèèjì wọn wá ṣàtọ́nà dé ọ̀dọ̀ Aláàfin lásìkò tá à ń sọ yìí Aláàfin Àjàgbó níbẹ̀ lórí àpèrè ibi tọ́rọ̀ ti ẹ̀jẹ̀ sọ pé Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ti ń dẹ́rù báwọn Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ lórúkọ rẹ̀ kí ló dé fatẹlẹ́mọ̀ṣọ́ sẹ́rẹ́pọ̀lọpọ̀ tẹ́ máa ń rújú àwọn èèyàn ọmọ tó fa wàhálà sẹ́rẹ́lẹ́mọ̀ṣọ́ ẹ̀ṣọ́ ni orúkọ rẹ̀ gangan kọ́ orúkọ ẹ̀ṣọ́ ni ìní Ẹlẹ́mọ̀ṣọ́ ẹ sáà ti gbọ́ ẹ̀ṣọ́ bẹ̀ Gbọ̀ǹkà orúkọ ẹ̀ṣọ́ ni Àgbàlé orúkọ ẹ̀ṣọ́ ni aláwọn orúkọ ẹ̀ṣọ́ lọ bá wọn 70 ní àwọn ẹ̀ṣọ́ 16 ló jẹ́ àgbà ẹ̀ṣọ́ 54 ló jẹ́ àwọn tó pọ̀wọ́lé wọn nínú àwọn 16 àgbà yìí ìgbà Aláàfin tó jẹ kẹ́yìn ikú pa torí àwọn Aláàfin máa ń lo ogun kò sáwọn ẹ̀ṣọ́ láti dáàbò bò ìní Àjàgbó fi wá wò pé wọ́n dá ìkànlẹ̀ torí àwọn 16 yẹn wọn ò jura wọn lọ pé ọdẹ ẹja àfàkànjọ kọ́ máa jó lórí fún wọn
òun ló ní gbọ́dọ̀ wà ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rìndínlógún èmi ọgbà ni ló ń dá wàhálà alẹ̀. náà fi wá yan kòkòrò gangan lẹ́sọ̀ọ́ ṣé wá rí lẹ́yìn tí wọ́n yẹn ní Kakanfò ìdí tẹ́ fi náà wá yan òun sí ọ̀nà tó lọ sí ọ̀nà Porto-Novo nígbà náà àwọn òyìnbó Portugal wa máa ń ṣòwò wọ́n wá máa ń ra àdí wọ́n wá máa ń ra epo pupa tẹ́ ẹ bá lọ sí ẹ̀gbẹ́ Ṣakí lókè lọ́hùn àdínkù ń bẹ́ẹ̀ gbogbo ilé sàmọ́ Sunday Igboho èmi ọmọ aládìkún ni máa ń wí ìyún ni pé kì í sọmọ Odùduwà ọmọ Ọbàtálá látara ta ni látara Olúfọ́n òní. káṣọ tẹ́lẹ̀ ní ti ilẹ̀ ń tọ́ lọ́hùn o ní ti ilẹ̀ ń tọ́ lọ́hùn àtiwádìí o Ẹlẹ́mọ̀ṣọ́ ló qualify láti jẹ Kakanfò ṣùgbọ́n àwọn mẹ́rìndínlógún gbà náà àti ìtò wọn Aláàfin bá mú ìtò wù ú èmi tí gbogbo èèyàn ti fojú sí lápẹ́ mi ní jẹ Kakanfò oyè láì ẹgbà ni ló fi wá lọ ń dá ọ̀nà gbogbo àwọn tí bá wá ń kó ọjà lọ sọ́nà lẹ́dà omi Porto-Novo ń gbà náà àwọn àjàṣẹ́ wọ́n sì nílẹ̀ dé Porto-Novo tẹ́ ń jára ọmọ Odùduwà ṣe Kábíbò ní gbogbo eléyìí wọ́n wá lọ ń dá wọn lọ́nà ń dá wọn oníṣòwò lọ́nà wọ́n pè ní rẹ́bù ṣùgbọ́n torí pé kíntàn ọba àlejò a máa ń ba ìtàn jẹ́ ẹni tó bá jẹ́ oníṣòwò Aláàfin àwọn ní gbá ẹ̀fọ́ wàhálà kò fọwọ́ karáàlú kẹ̀kẹ́ ọ̀rọ̀ ọjà ọ̀rọ̀ òṣèlú ni láàrin Ẹlẹ́mọ̀ṣọ́ àti Aláàfin Àjàgbó ọ̀dà wọ́n wá ń fà á lọ bẹ́ẹ̀ ń lọ bẹ́ẹ̀ tó ṣe wípé ó sì láwọn ọmọ ogun ẹ̀pẹ́sọ ni àwọn ọmọ ogun tí ó ní wọn ò lé less than 1,000 tó kéré jù ó nílùú rẹ̀ ní zàmbá wọn fà wàhálà ni pé àájọgbà èyí Kakanfò tẹ́sì fi jẹ́ kò lè mú ó jù lọ́pọ̀ Ẹlẹ́mọ̀ṣọ́ wá jẹ́yàn kékeré nígbà tí ọ̀rọ̀ wá dé Aláàfin wá ní nígbà wọn ránṣẹ́ dé Ọ̀yọ́ pé ẹgbẹ́ nìkan bẹ ara àwọn ẹ̀ṣọ́ wa kan bẹ nínú túbú wọn ra lóko níwájú Aláàfin ló sì lè dájọ́ òkú ó ti pààyàn wọn pa torí pé àwọn Ìjẹ̀ṣà ọjọ́ kìíní àná àwọn náà ti ẹ̀bùpá ilẹ̀ Ìjẹ̀ṣà odidi orílẹ̀-èdè kan ni wọ́n sì ní ọba tiwọn Ọwá Àdìmúlà Ọwá ilẹ̀ Ìjẹ̀ṣà. irú ẹ̀tọ́ tá a rí kẹ́yìn nínú ìtàn ní ìgbà tí wọ́n pa Ẹfúnṣetán síbàdàn tí àwọn Ẹ̀gbá Abẹ́òkúta rán delegate ambassador wọn wá àwọn fẹ́ mọ ikú tó pọ̀ mọ́ àwọn nígbà wọn pẹ Ẹfúnṣetán ní wúrà a fẹ́ mọ ikú tó pọ̀ mọ́ wa o. irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ tí Ọwá náà wá dá sí àmọ́ nígbà wọn ti wá gbọ́ pé ọ̀rọ̀ ti wà lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ ọ̀rọ̀ bùṣe ká máa fojú sọ́nà ni pé irú ẹjọ́ tí wọ́n dá fún wọn ra lóko níwájú Aláàfin ìṣẹ́jú pàkó ẹgbà bẹ́ẹ̀ bá ti jọ́dá rẹ̀ bí ó sì máa pàkópàkó ni Aláàfin ni bí wọ́n ṣe ní kẹ̀ tó ṣe ètò ìwọ ò lè jagun fún wa ọ̀nà lọ́ ń dá èèyàn lọ́ ń pa òrójú ẹ̀ ọ̀rá pààyàn àwa wíta ẹ̀wí wọ́n lọ́mọ wa ní àrẹ̀sà ló bí ọmọ àlè níwọ̀ yìí ìṣàṣẹ́jú pàkó ayé Ọ̀yọ́ Mèsì àbẹ́ àmọ̀pẹ́lẹ̀ ń jẹ̀bi ikú Aláàfin bá sì ti bá débi pọ́n jẹ̀bi ikú nǹkan méjì ni tó bá ṣe pé ẹ̀ṣọ́ ni ọ́ ibi tó ti gbọ́dọ̀ wọ ẹ̀ṣọ́ nù tó bá ṣe pé ẹ̀ṣọ́ ni ọ́ kì í ṣe tá a fi joyè tí èsì ẹ̀ṣọ́ o tí ọmọ bẹ́ẹ̀ sọ ṣe é ṣe o tó náà kàn fà ìdí àgbé ọba ni bàbá mi lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ ní òkè Aláàfin torí pé lórí ogun ni ó sì lọ́ba mo mọ̀ pé ẹ pilẹ̀ pàmì ni iyì lọ́ba forí bíbẹ́ ṣe ṣùgbọ́n ẹ jẹ́ kúkú ẹ̀ṣọ́ ẹnu ẹ̀bà tó mú bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ bàbá ẹ̀ṣọ́ ni ó jẹ́wọ́ ẹ̀ṣọ́ ni àwọn Aláàfin ọbalẹ̀ díẹ̀ bá a jù ọ́ lókùúta pa bá a dáná sun ọ́ bá a ní wọ́n ta ọ́ lọ́fà bá a ní wọ́n bẹ́ ọ lórí ikú ẹ̀ṣọ́ náà ló kú bàbá mi kọ́ ìfẹ́rú èlò ojú ogun lẹ̀ṣọ́ máa ń kú sí ẹ̀ṣọ́ kan kì í ságun ẹ̀ṣọ́ kan kì í gbọ̀fà lẹ́yìn iwájú ní ti ń gbọ̀fà ẹni tí ń dààmú ìlú tí ń pa kúkúrú tí ń pa kúkú tí ń dààmú yín bàbá tí ń di yín lọ́wọ́ Ẹlẹ́mọ̀ṣọ́ jẹ́ lọ kojú rẹ̀ tí ń bá kú ẹjẹ́ ń kú kí mọ̀pẹ́sọ̀ lọ pa mí. gbogbo àwọn Ọ̀yọ́ ní Ẹlẹ́mọ̀ṣọ́
ó ní kí ni Aláàfin ṣe mọ̀ pé òun ló dìmáìdì irú ikú tó fẹ́ kú nígbà ó sì wà nínú túbú gbogbo ẹ̀ làwọn ẹ̀ṣọ́ gbogbo ẹ̀ wọ́n ti sọ fún nípa ẹlẹ́mọ̀ṣọ́ ọ̀dà ìní wípé ọ̀pọ̀lọpọ̀ sinimá látúnṣe tó ṣe gbé ẹ̀gbẹ́ kan lẹ̀ ń wò ẹ̀ wo ẹ̀gbẹ́ kejì tá a bá bí wọ́n pé ń bo ìlú ẹlẹ́mọ̀ṣọ́ ọjà ló mọ́ wọn lọ́wọ́ kí n tó sọ kẹ́ ẹ tó fi ṣe sinimá kẹ́ ẹ tó máa wí kan òun ti gbọ́ gbogbo ẹ̀ ọ̀rọ̀ wa délẹ̀ ẹlẹ́mọ̀ṣọ́ lágbára ṣùgbọ́n lásìkò tí wọ́n mú un nínú àwọn ẹ̀ṣọ́ àtàwọn ẹ̀ṣọ́ míì tó dáràn tí wọ́n mú àwọn tó ti wà pẹ̀lú gbọ̀ǹkàrí ń bẹ nígbà gbọ̀ǹkà títí mi tẹ́sí jọjà àtọ́lá àwọn ẹ̀ṣọ́ kíní kan ìyáwó yẹn àwọn ẹ̀ṣọ́ a máa lo bí àwọn níjà tẹ̀mọ́wọ́ àwọn Japan China yẹn wọ́n a máa da aṣọ bomú tó ṣe pé ojú wọn nìkan lẹ́ẹ̀mọ́ wò torí pé tálàfin pilẹ̀ fi gbé wọn Aláàfin Ọ̀rànmíyàn fi gbé wọn lẹ̀ ó ń sẹ́kù ni wọ́n o èsì òkọ́kú ni wọ́n ìgbáradì iṣẹ́ ogun wọn sì le gan wọ́n ti wá òun ti mà wọ́n ti fi àṣírí àtíkè hàn nígbà táwọn wí kò sí ìbọn o ìtẹ̀wọlé bọ́fàyọ̀ bárọ̀ ìbọn rọ̀ wọn ò lùbọ́n ń gbà náà kò sí ìbọn ń gbà wọn ọfà àdá ọkọ̀ ni wọ́n fi ń jà nígbà wọ́n gbọ́ ó wá pé méjì sóò nìkan só ìní ọ̀rọ̀ bẹ́lẹ́mọ̀ṣọ́ nígbà Aláàfin ti gbà láti rán lọ sógun ẹ má gbàgbé pé ní àwọn àlóńgó mẹ́rin yòókù ilé táwọn náà jẹ́ ẹ̀ṣọ́ tẹ́jọ́ dẹ ẹ̀ṣọ́ làwọn náà nígbà wọn gbọ́ wọn ò fún láyè láti gbáradì ọ̀ránṣẹ́ lọ wọ́n dọ̀mọ ogun jọ Olúgbọ́n tó gangan rẹ̀ lọ lù túbú Ọ̀yọ́ tó ti kọ́kọ́ wà lù túbú lọ́dọ̀ rẹ̀ kó fún lọ́mọ ogun ṣèṣì mọ̀ pé Olúgbọ́n ti fún lọ́mọ ogun Aare bàbá àyà rẹ̀ ọ̀dọ̀mọ ogun jọ fún Oníkòyí ọ̀dọ̀mọ ogun jọ fún ìpìlẹ̀ tó Ògbómọ̀ṣọ́ fi ń tóbi lẹ́wọ̀ gbogbo wọn wá kóra wọn lọ nígbà wọn tán dójú ogun ọ̀rọ̀ wá pín méjì Ṣọ̀ún ní ẹ̀ṣọ́ kékeré ni kò tiẹ̀ tí ì lóye kì í promote síbi kankan kò sí nínú àwọn àgbà ẹ̀ṣọ́ kò sì sí nínú àwọn ìtọ́pọ̀wọlé wọn 54 nígbà wọn dé ibùba ẹ̀ṣọ́ àtẹ̀ṣọ́ ni wọ́n ti rí gbogbo àwọn tó wá èmi àti ẹ la wá jà o ẹlẹ́mọ̀ṣọ́ tí n bá ṣẹ́gun rẹ gbogbo àwọn ogun rẹ wọ́n darapọ̀ mọ́ mi o ẹlẹ́mọ̀ṣọ́ ní pé tí n bá ṣẹ́gun rẹ torí o kéré sí i gbogbo àwọn èèyàn rẹ wọ́n darapọ̀ mọ́ mi torí pé kọ̀ọ̀kan àwọn méjèèjì ẹ̀ṣọ́jọ ni wọ́n a ní tá a máa ń pè ní táwọ́sí ni spy kọ́lẹ̀ máa ń pè lẹ́yìn méjì ọjọ́ bára wọn jà tó bá àwọn ọmọ ogun yòókù ọ̀wà àpagbo yí wọn ká táwọ́sí la máa ń pè táwọn òyìnbó náà máa ń ṣe àwọn tí náà sọ fún wa pé wọ́n mọ idà fi jà jù káyìnbó tó gba sáà lọ́wọ́ wa láyíwọlá làwọn méjèèjì jẹ́ láyíwọlá Ìlọrin àti láyíwọlá Ìbàdàn ó yẹ kí sinimá wáyé lórí rẹ̀ ìjọ tí wọ́n jọjà gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n rán yẹn lọ pé wọ́n lọ wòran wọ́n ti jọ ń gbòkìkì ara wọn pé ọjọ́ pé gbogbo èèyàn gẹ́gẹ́ bíi tíwádìí sọ àwọn èèyàn tó wòran wọ́n jọ náà lé ní 50,000 sẹ́ni pé gbogbo táyà ń ṣe kíkẹ́ ìgbésẹ̀ lẹ́yìn ìjọba wa ẹ fìyà jẹ wá ní tá a mọ̀ pọ̀ ṣùgbọ́n gbàtẹ́ ìjà rí lò ìlà ń pariwo láti ẹjọ́ ìkísanwó olóògbé mọ́tò fún wa kó gbé bírísìkì ńlá fún wa ká máa fi ṣe gbogbo ẹ̀ àtìlẹ́ tó fẹ́ máa bá wa ṣe artwork gbogbo ẹ̀ tá a máa fi hàn wá gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe. èmi ó sì máa pariwo Sanwó-Olú ń gba mọ́tò tẹ̀sí fẹ́ gbé fún mi ní ìfìlọ gbé lọ Àbújá bí táyà fẹ́ búra fún Ààrẹ. tó bá sì níjọ́ kejì abálẹ̀ ètè padà àwọn akẹ́yìn náà Sanwó-Olú jẹ mí ní mọ́tò nígbà wọn fẹ́ bẹ̀ kó jẹ́ mọ wọ stúdíò èyí tí ìsanwó stúdíò mọ́tò ní mo fẹ́ gbà o. wọ́n wá pagbo yí wọn ká ìjà wá bẹ̀rẹ̀ láàrin wọn idà ni wọn ò fi jà torí wọn ò lè ta ọfà ń bẹ̀ mọ́ kọ́ mọ́ bá àwọn èèyàn tó tọ́jọ́ pagbo yí wọn ká wọ́n ń jà
ṣẹ́ẹ̀sì mọ̀ pé kéde ìjọ́sí àdó ìjọ́sí àtíkè ọ̀la akunilóoru ń bẹ lọ́wọ́ wọn. òun fẹ́lú ẹlẹ́mọ̀ṣọ́ ibi títí ń jà yín rẹ̀ Yorùbá o bàbá àkàkàgbàlagbà ọ̀pá bíláyò ló fi ṣe bá kòjóró bọ̀ ọ̀rẹ́ kò lè gbé apá mọ́ ihéu ó gorí rẹ̀ gbogbo ariwo lọ gbogbo wọn bí ẹ ṣe pọ̀ tó náà wọ́n ṣe bá dọ́yọ̀ tó lu ìlú àjàṣẹ́wọ̀ Ọ̀yọ́ làláàfin fi wá ọ̀nà rẹ̀ kì í ṣe bá láàfin fún ládé o aláàfin ò fún ládé o tẹ́ bá sọ pé ajagungbadé kọ̀ jagungbadé o wọn ò fún ládé o wọ́n sì jẹ baálẹ̀ wọn dìgbà táwọn òyìnbó dé kí wọ́n tó di pé kí wọ́n tó ọ̀gírèdì Ògbómọ̀ṣọ́ náà sára àwọn ìlú tí ń dádé baálẹ̀ wọn ń jẹ abẹ́ ẹ̀yà kéré ni wọ́n sì wà lọ́yọ̀ọ́ náà fi wá gbé e pé eléyìí náà fi wá sọ di ara àwọn àgbà ẹ̀ṣọ́ promotion yẹn ló wá ń bá wọn títí tó fi wá dáyé Tóyè jẹ Àkànní Alébíoṣù tó ń bá dórí ọ̀tún tó wá ti ọ̀tún di Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ọmọ rẹ̀ Òjó Aburúmọ̀kú náà tó jẹ Kakanfò Ṣéèkì Àbíbù ìtàn ní èmi ò pa àlọ́ o ìtàn mò ń sọ ní pé tá a bá gbọ́rọ̀ àwọ̀ sọ bí ọ̀rọ̀ ṣe jẹ́ á sì sọ ìtàn á sì mú ẹ̀rí wá á sì sọ ìpele rẹ̀ orí ilé Olúgbọ́n l'Ògbómọ̀ṣọ́ wà o ó sì wọ nígbà ọyá ó fẹ́ ọ wọlé Oníkòyí ó sì wọlé Àrèsà tí ẹ bá gbàgbé mo ti sọ ìtàn nígbà Oníkòyí yarí mọ́ Tóyè jẹ lọ́wọ́ jẹ́ńjọfà tí Abubakar Ṣọlágbẹrú tọ́wọ́ ran Tóyè jẹ Kakanfò lọ́wọ́ lórí Ìkòyí tí èṣù pẹ̀yìndà tó ń lé ajá tẹ́mí àlọ́rí tó wá pàwọ́ aránṣẹ́ lọ pẹ́ lọ dáàbò bo Ìkòyí tó sì pé ràbàràbà rẹ̀ kú ẹ̀ lọ pa Ṣọlágbẹrú lókè èṣù náà. ìtàn rèé tí kìí ṣe àlọ́. Ààrẹ Laji Abbas lórúkọ mi o Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn ọkọ̀ ọ̀rọ̀ ẹ̀ ní tìbútòrò ilẹ̀ Yorùbá ẹni tọ́lọ́ ń fìtàn rán tí kìí ṣe àwòkọ́ṣe Ọlọ́run ló fi rán mi o. Mo kí gbogbo mùsùlùmí akú òǹgbẹ o bẹ́ẹ̀ tiẹ̀ fún mi ní ìka àwẹ̀ àbínú. Torí náà bá fẹ́ báyìí tẹ́ bá fẹ́ máa kópa láti máa dá sí ètò yìí ètò ìtàn Yorùbá ẹ pè mí lórí +23480287432 nílò nkẹ̀rọ tí ẹ fi pè mí. Mo dúpẹ́ o lọ́wọ́ ọ̀pá wọn ní inú oṣù kẹjọ ni wọ́n ní Starlink wa tá a fẹ́ máa lò láti máa fi ṣe ètò wọ́n ní yóò dé tẹ́lẹ̀ wọ́n ti ní rárá àwọn ó tètè bá wa gbé e sọ̀wọ́ pé àwọn rí i pé ó jẹ wá lógún gan o òní náà mo sì tún dúpẹ́ o àwọn tí wọ́n bá wa install inverter solar sí studio wa wọ́n ti pè láti orílẹ̀-èdè Canada ẹni tí wọ́n ní yọ̀ wá sí ní Nàìjíríà ti pè wá lánàá àtijọ́ sọ̀rọ̀ tó ń gbé lọ́dún sẹ́ẹ̀rẹ̀ gbàgbé pé ẹnìkan ti fún wa ní owó AC tẹ́lẹ̀ pé ká fi AC sí studio wa èyí tá a fi ń lọ́ra náà ní wípé kó jẹ́ pé ètò sí pé tá a bá tẹ̀ ní inverter tí ó lè máa gbé iná ni a fẹ́ rà síbẹ̀ báyìí nígbà tí ó ti ń yanjú lọ àdúpẹ́ o. ojúṣe tàyí náà ni o ìtàn Yorùbá ò gbọdọ̀ parẹ́ o pẹ̀lú ògbọ́lọ́ àwọn alábàbà parí studio ilé ẹ̀kọ́ tó ṣe pé àti máa kọ́ àwọn ọmọ wa ní ìtàn ẹnikẹ́ni tó bá mọ èdè Yorùbá kọ tó sì mọ èdè Yorùbá kà tó lè kọ Yorùbá tó sì lè ka Yorùbá tí Yorùbá bá dá ń tọ́ lẹ́nu rẹ̀ kò bá jẹ́ pé primary 6 lọ́kà kò bá jẹ́ secondary school kò bá sì kàwé débi téèyàn kà ní sáà mọ Yorùbá kọ mọ Yorùbá kà tọ́lọ̀ bá wá kí ọ̀dọ̀ bá wá tó méyìnbó sọ́dọ̀ méyìnbó kà bàbá kó bónọ́ọ̀sì rẹpẹtẹ ìfà. torí náà ẹ darapọ̀ máwọn tó ń ṣe àtìlẹ́yìn tó mo dúpẹ́ ìwé jẹ́ kí n máa lọ fi èyí torí ṣe ìlọ lé òní. ìgbà táà tó pàdé èmi a máa wí pé ejò kò ní rọ́ọ̀lù rèpè láyé kó dúró ire o. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rẹ̀ asọ̀tàn gbáyé asọ̀tàn lóye iṣẹ́ tó ṣe títí
tó bí olóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn tó fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ. Ààrẹ Òkìtì àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ Òkìtì ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ pápá ìwọ lùnà àsọ̀rọ̀ lóye ìwọ lọ́rùn fún. Torí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú ẹ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Torí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú ẹ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run